gbogbo wọ tó jẹ́ wípé bí ìjàmbá kan bá fẹ́ ṣe ọmọ ìyá rẹ, ìhà kò kàn mí, ìhà ṣebí kì í ṣèmi ní nǹkan fẹ́ ṣe ńlọkọ sí ọ̀ọ́ni wá ọ̀nà bọ́ tiẹ̀ ti dáàbò bò ọ̀ọ́ni kùnlá ọ̀ọ́ni kíẹ̀ lórí pé bó láti ti aburú ìdànù fún un táàfin ní jó ṣẹlẹ̀ sí ọwọ́ akọ ìhà kò kàn mí sí òkété rẹ ó gbàgbé ìbòsí ó wá dégbà láti ó káwọ́ lérí. ṣé wọ́n ti gbàgbé ni pé bógiri ò bá lanu aláǹgbá ò lè wọ́bẹ̀? wọ́n ti gbàgbé ìtàn ukiltu yawma ukila thawrul abyadu. ó dáa tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ àjọ lọ sọ́dọ̀ al-Imam Ali karramallahu wajhahu wa radiyallahu ta'ala anhu fi huznin wa sukunin jalasa Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu إلى نفر من أصحابه يروي لهم شيئا من حياة عثمان رضي الله تعالى عنه وموقف الناس منه. فقال علي بن أبي طالب رضي الله عنه: هل تدرون ما مثلي ومثلكم ومثل عثمان في حزن وسكون؟ nínú ìbànújẹ́ àti ìfiarabalẹ̀ جلس علي بن أبي طالب رضي الله عنه إلى نفر من أصحابه. جلس علي بن أبي طالب، علي ọmọ Abi Talib ó jókòó radiyallahu ta'ala anhu kọ́lọ̀n kó bá wa yọ́nú sí ila nafarin min ashabihi. wọ́n á jókòó sọ́dọ̀ àpapọ̀ àwùjọ kan, ìjọ kan, àkójọpọ̀ kan nínú àwọn sàábì ẹ̀, nínú àwọn ẹmẹ̀wà ẹ̀, nínú àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ fún, tí wọ́n jọ jẹ́ alájọṣepọ̀. يروي لهم شيئا من حياة عثمان. ìwọ̀n gba ẹgbà wá ọ̀rọ̀ kan fún wa nínú ìṣẹ̀mí Uthman radiyallahu anhu àti nǹkan tó ṣẹlẹ̀ sí. wa mawqifi an-nas minhu, wa mawqif àti in tó dúó lélẹ́rí, ààyè tó dúó lélẹ́rí, stanzi àwọn èèyàn níbẹ̀, sun tí àwọn èèyàn tí wọ́n dúró lé lérí lórí ọ̀rọ̀ ẹ̀ ni wọ́n ń gbà wá fún wọn àti tó ṣekú pa Uthman radiyallahu ta'ala anhu. gbogbo ọ̀rọ̀ yẹn ní sọ fún wa bí tí wọ́n sọ fún wa. faqala Ali ibn Abi Talib radiyallahu anhu, Imam Ali karramallahu wajhahu ni wọ́n sọ báyìí wípé: هل تدرون ما مثلي ومثلكم ومثل عثمان؟ ó ní هل تدرون، ó ní ǹjẹ́ ẹ mọ̀ ما مثلي in tó jẹ́ àpèjúwe mi Ali, ومثلكم àtàpèjúwe ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, ومثل عثمان àti àpèjúwe Uthman tá ń sọ̀rọ̀ rẹ̀. ó ní kamathali thalathati athwarin kunna fi ajamatin. ó ní kamathali thalathati athwar, ó ló dà gẹ́gẹ́ bí àpèjúwe akọ màálùú mẹ́ta, àwọn akọ màálùú mẹ́ta kan. ó ní bẹ́ẹ̀ làpèjúwe àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó ń sọ yìí ṣe rí. àwọn akọ màálùú mẹ́tẹ̀ẹ̀ta yìí kunna fi ajamatin, àwọn ń bẹ nínú arọ́rọ́ igi kan, wọ́n ń bẹ nínú ijù kan, wọ́n ń bẹ nínú igbó kan, igbó kìjikìji. wọ́n ní makanun bihi shajarun kathirun multaf. wọ́n ní ibi tó ń pè ní ajama yìí ó ní makanun ààyè kan ní
bihi shajarun kathirun tí igi tó pọ̀ ń bẹ multafun tí àwọn igi yìí tó wá lọ mọ́ra wọn ìlànà bàbá fi pè ní nínú àrọ̀rọ̀ ògì. ó wá ní thawrun aswade wa thawrun abyad wa thawrun ahmar. ó ní thawrun aswade màálù akọ màálù dúdú ń bẹ wa thawrun abyad akọ màálù funfun náà ń bẹ wa thawrun ahmar bẹ́ẹ̀ náà ni akọ màálù pupa òun náà ń bẹ wà ní ma'ahunna fiha asad ni wọ́n bẹ pẹ̀lú wọn nínú arọ́rọ́ igi nínú igbó yìí kìnìún kan bẹ pẹ̀lú wọn bẹ. wa kana al-asadu la yaqdiru minhunna ala shay'in lijtima'ihinna. wọ́n ní wa kana al-asad kìnìún yìí ni wọ́n bẹ la yaqdiru minhunna kò lágbára lé wọn lérí kò lágbára àti lè ṣe nǹkan kan fáwọn akọ màálù yìí kò lè jẹ wọ́n kò lè pa wọ́n kò lè fa burú kankan ṣe wọ́n kí ló fà á tí ò fi lágbára bẹ́ẹ̀ lijtima'ihinna torí wípé ni wọ́n kóra wọn jọ wọ́n ṣera wọn lọ́kan wọ́n ṣera wọn lóṣùṣù ọwọ̀ wọ́n dúró pọ̀ wọ́n fira wọn lẹ̀ nígbà kankan ń ló fà á tí kìnìún yóò fi lágbára lé wọn lérí. فقال للثور الأسود وللثور الأحمر kìnìún tí wàá gbá gbogbo ọgbọ́n tó lè gbà láti fi tú wọn ká láti fi lè ṣẹ́gun lé wọn lérí kó lè bá aráburú fi kàn wọ́n kò rí ló bá lu ọgbọ́n kan tí wọ́n ń pè ní farriq tesud tactics kan tí wọ́n ń pè ní farriq tesud tí wọ́n ń pè ní divide and conquer pé ọba ti pín an ọ̀ọ́dọ̀gá ọ̀ọ́borí ìní kìnìún yìí ló wá ronú pé kò ń lò fún wọn ó ti wá wò ó pé kò ń lò fún wọn faqala lithawri al-aswadi wa lithawri al-ahmar kìnìún yìí ló bá sọ fún akọ màálù dúdú àti akọ màálù pupa ó pè wọ́n sí kọ̀rọ̀ ó pè wọ́n sí ìdákọ́ńkọ́ ni wọ́n sọ fún wọn pé la yadullu alayna fi ajamatina hadhihi illa hadha ath-thawru al-abyad. ó ní ẹwà o mo fẹ́ sọ nǹkan kan fún yín ni o mo fẹ́ pè ń ṣàkíyèsí kan ni o mo fẹ́ fọ̀rọ̀ kan tó yín létí ni o. ó ní ẹ̀rí nínú arọ́rọ́ igi wa tá a wà yìí nínú ju wa tá a wà yìí nínú igbó wa tá a wà yìí la yadullu alayna fi ajamatina hadhihi kò sí nǹkan kan tó lè tọ́ka lé wa lérí kò sí nǹkan kan tó lè fà káburú ó fi wọlé tọ̀ wá kò sí nǹkan kan tó lè júwe wa káwọn èèyàn àbí àwọn tó fẹ́ ṣe ìpalára fún wa kí wọ́n fi lè kẹ́fín pé à ń bẹ́ ń bì. illa hadha ath-thawru al-abyad àyàfi akọ màálù funfun yìí ó ní mo rí i pé ó lè fa okùnfà aburú fún wa níbí yìí o fa innahu mashhurul lawn torí pé ní àwọ̀ rẹ̀ tẹ̀ ń wò yìí àwọ̀ tó gbajúmọ̀ ni àwọ̀ tí wọ́n tètè rí ni àwọ̀ tí wọ́n tètè kẹ́fín sí ni. falaw taraktumani fa akaltuhu sọfat li walakumal ajaman. ó ní falaw taraktumani bẹ́yìn méjèèjì bá wá lè fi mí sílẹ̀ fa akaltuhu tí mo bá jẹ́ sọfat li walakumal ajama sọfat li yóò máa fún mi wàlákùmá àti fún ẹ̀yin méjèèjì náà al-ajama inú arọ́rọ́ igi yóò mọ fáwọn méjì ìtumọ̀ rẹ̀ ní wípé ní a lè máa gbé bẹ́ẹ̀ tí aburú kankan ò ní ṣe wá a lè wà ń bẹ̀ tí ó mọ́ fún wa tí ó dùn fún wa yóò dùn gbé fún wa
nǹkan kan ò ní lè júwe wa fọ́tá mọ́. faqala dunak, àwọn méjèèjì tí kìnìún pè sẹ́gbẹ́ kan tó pè wọ́n sí kọ̀ọ̀rọ̀ náà bá sọ fún pé kò sí láìfì, ó ti di tiẹ̀ náà nìyẹn, go ahead, ṣe ní tó bá wù ọ́ tó bá fẹ́ ṣe. fa akalahu thumma makatha ghayra ba'id. fa akalahu, kìnìún yìí ló bá lọ lè mú jẹ, ó jẹ akọ màálù funfun yìí. thumma makatha ghayra ba'id, lẹ́yìn ìgbà náà ó wá pẹ̀lú wọn lẹ́yìn tí ìṣe tó jìnnà jù, ó tún ra ó bùṣe gàdà ó ló gbà díẹ̀ pẹ̀lú wọn. faqala lithawri al-ahmar, ló bá tún pe akọ màálù pupa, ó pè é sí dáńkọ́ńkọ́, ó pè é sí kọ̀rọ̀, ṣe mọ̀ pé ìjẹ àná ó ti dùn mí horo lẹ́nu. ó ti wá sọ fún ló wá ní innahu la yadullu alayna fi ajamatina hadhi. ó ní wàá kọ màálù pupa yìí, ó mà tún lọ́rọ̀ kan tí mo fẹ́ sọ fún ọ, mo lákìyèsí kan tí mo fẹ́ pè ọ sí. innahu, ṣe ni pé dájúdájú rẹ o, la yadullu alayna fi ajamatina hadhi, kò ní tọ́ka lé wa lérí nínú arọ́rọ̀ igi wa tá a wà yìí, kò ní júwe wa fọ́tá nínú arọ́rọ̀ igi wa tá a wà yìí. illa hadha thawru al-aswad, àyàfi akọ màálù dúdú yìí. akọ màálù dúdú yìí òun ló lè tọ́ka wa fún ọ̀tá. fa inna lawnahu mashhur, torí wípé ní àwọ̀ rẹ̀, torí wípé ní kọ́lọ̀ tí ń bẹ fún àwọ̀ tó gbajúmọ̀ ni, àwọ̀ tó gbajúmọ̀ ni. wa inna lawni wa lawnaka la yashtahiran, ṣe ni pé dájúdájú àwọ̀ tèmi àtàwọ̀ tiẹ̀ sì rèé, méjèèjì yìí ò gbajúmọ̀, wọn ò lè tètè kẹ́fí sí, wọn ò lè tètè fura sí. falaw taraktani fa akaltuhu sọfat li walakal ajama. bó bá wà lọ lè fi mí lẹ̀, bó bá lè fi mí lẹ̀ kó jẹ́ mú jẹ kí n mú kúrò lọ́nà, kí n fi láta. sọfat li walakal ajama, arọ́rọ̀ yìí yóò máa fún mi, yóò máa fún wọn náà, àjọ máa wá gbádùn, kò ní sí aburú kankan tá a máa bẹ̀rù pé yóò ṣe wá. wa ishna fiha, a máa sẹ̀mí wá ń bẹ̀, a máa gbádùn wá ń bẹ̀. qal, akọ màálù pupa yìí wá sọ fún pé dunek, ó ní tó bá fẹ́ ṣe lọ sí, go ahead, lọ ṣe tó fẹ́ ṣe. fa akalahu, kìnìún ló bá mú akọ màálù dúdú yìí, ló bá mú jẹ, ló bá fi lánu. bó ti wá fi lánu tán, thumma makatha ghayra kathir, ó tún wá pẹ̀lú èyí tó ṣẹ́kù yìí náà, léyìí tí í ṣe ìgbà tó pọ̀ jù, tó pẹ́ jù. thumma qala lil ahmar, lẹ́yìn ìgbà náà ló bá tún sọ fún akọ màálù pupa yìí, ló bá sọ fún pé inni la akiluk, ó ní dájúdájú èmi ń wá jẹ ọ́ báyìí, ìwọ ló kù tí mo fẹ́ mú jẹ báyìí, kò kúkú síbi tó fẹ́ sá lọ, kò sì sẹ́nì kankan tó lè gbà ọ́, ìwọ ló kù tí mo fẹ́ mú jẹ. akọ màálù pupa yìí ló bá sọ fún pé fada'ani hatta unadiya thalathata aswat, ó ní fi mí lẹ̀ títí tí ń fi nagun tó, jẹ́ nagun tó lẹ́ẹ̀mẹ́ta, jẹ́ ń kéde lẹ́ẹ̀mẹ́ta.
fún mi láǹfààní jẹ́ ń wí nǹkan kan lẹ́ẹ̀mẹ́ta. Qala na'ad. Kìnìún bá sọ fún pé na'ad. Nágútó kéde ń tó bá wù ọ́ pé ń tó bá wọ̀ Musa mọ̀ pé ẹni tí ó gbọ́ ọ lẹ̀ lọ́wọ́ mi yóò sí ibi tó sá lọ tó ìlà kúrò lọ́wọ́ mi lónìí kò sí. Faqal ibẹ̀ ni akọ màálù pupa yìí ní tí wọ́n sọ pé ala inni innama ukiltu yawma ukila thawrul abyad. ala inni innama ukiltu yawma ukila thawrul abyad. ala inni innama ukiltu yawma ukila thawrul abyad. Ó ní àlá ẹ̀tẹ́ tí kẹ́ gbọ́ ò ìní ṣe ni pé dájúdájú èmi innama ukiltu ṣe ni pé wọ́n ti jẹ mí yawma ukila thawrul abyad lọ́jọ́ tí wọ́n ti jẹ akọ màálù funfun lọ́jọ́ tí wọ́n ti jẹ akọ màálù funfun ọjọ́ náà ni wọ́n ti jẹ mí ni mo mọ̀ pé nǹkan ti ṣe mí. Èrí ẹ̀gbọ́n nǹkan òkété rẹ̀ gbàgbé ìbòsí wàá dégbà látẹ òkà wọlé rí gbogbo wọn náà tí wọn náà ó máa wò pé aburú kan fẹ́ ṣe ọmọ ìyá rẹ̀ ọ á wò pé kò sí ní tó kàn ọ́ ní dá sí ní fìgbé táǹgbà náà ìjọ tí aburú yẹn bá jẹ́ tán mọ̀ wípé ní bíbí iṣẹ́ àbábà ni ìntì yìí ní ń padà bọ̀ wá yí kàn wọ́n náà ń padà bọ̀ wá ṣèwọ́ náà ẹ̀rí nínú pékè yìí yọ sọ̀kan agbára ní bẹ́ẹ̀nbẹ́ ìṣeré ẹni lóṣùṣù ọwọ̀ agbára ńlá ní bẹ́ẹ̀nbẹ́. Allahu akbar Allahu akbar. Èyí náà wo nǹkan níjọ́ tí nǹkan ń ṣe akọ màálù àkọ́kọ́ gbogbo wọn káwọ́ tì wọ́n káwọ́ rọ̀ wọ́n fún kíni ó ní go ahead wọ́n ní kó lọ lè ṣe tó bá wù lé lérí wọn ò wá ọ̀nà láti fi dáàbò bo ọmọ ìyá wọn wọn ò wá ọ̀nà láti má gbà fún kìnìún láti ṣe ọmọ ìyá wọn ń jàǹbá wọn fi ilẹ̀ ẹ wá ohun tó padà kẹ́yìn ẹnìkọ̀ọ̀kan wọn ẹ ohun tó padà ṣe gbogbo wọn ti gbàgbé pé bógiri ò bá lanu aláǹgbá ò lè wọbẹ̀ ní gbogbo ìgbà tí wọ́n jọ ń ṣọ̀kan tí wọ́n jọ wà pọ̀ kìnìún wọn lágbára lé wọn lórí o ṣùgbọ́n nígbà tí wọ́n pín yẹ́lẹyẹ̀lẹ ẹ wo bí kìnìún bó ti wá dọ́ba lé wọn lérí ká ṣọ̀kan agbára ń bẹ ń bẹ ká papọ̀ ká kóra wa jọ agbára ń bẹ ń bẹ báwọn èèyàn bá dúró pọ̀ tí wọ́n ṣọ̀kan wọ́n ò rí wọ́n ò rí ìdáàbòbò ṣùgbọ́n bí à ń pín yẹ́lẹyẹ̀lẹ kíní máa sọ olúkálukú di ẹran òkèlè fún àwọn tí ń jẹ òkèlè òun ni wọ́n fi di èkìrí fáwọn tí ń jẹ èèyàn ṣùgbọ́n bí wọ́n bá ṣe ọ̀kan wọn ò ní di èkìrí fáwọn tí ń jẹ èèyàn gbogbo ọ̀tọ̀ wo wípé ní wọ́n fẹ́ ṣàbòsí ọmọ ìyá rẹ̀ lénìí ó wá wò wípé ní ibi ìṣèmí wọ́n fẹ́ ṣe fún ṣe bá burú yẹn kì í ṣèmí ní ó kàn ṣe bọ́mọ ìyá mi ni ẹ wo ẹni àmọ́rí ìbá àkújèrè kò wá fílẹ̀ pé ká burú yẹn kó ṣe ọmọ ìyá rẹ̀ bọ́ọ̀ ti fílẹ̀ ká burú kó ṣe ọmọ ìyá rẹ̀ hùn nígbẹ̀yìn máa retí ìtọ́ fílẹ̀ kó ṣe ọmọ ìyá rẹ̀ ń padà bọ̀ wá ṣèwọ́ náà tí wọ́n lọ́hùn ní rẹ́nì kankan tí ó ṣùgbà rẹ̀ tọ́ ní rẹ́nì kankan tí ó ṣù sí ọ aburú ń bẹ ń bi kéèyàn oníròrí kúkúrú ìròrí kúkúrú làwọn akọ màálù yìí ni wọ́n ní ìròrí kúkúrú yìí lérí wípé ní sétọ́ bá sáà ti jẹun aburú ò ní kà wọ́n káwọn fi ọmọ ìyá wọn káwọn fi rúbọ tàwọn káwọn fi sacrifice fẹ́mi tàwọn nígbà tẹ́ pé ní àwọn ò rí
safety ń tà wọ́n, àwọn ò rí ìdáàbòbò ń tà wọ́n, aburú ò ní kà wọ́n. Wọ́n ti gbàgbé pé bí kìnìún ò bá rí ní tí ó jẹ mọ́ ń bọ̀ wá jẹ àwọn náà. Aburú tó ṣe ọmọ ìyá wọn ìpadà bọ̀ wá ṣe àwọn náà. Wọn ò ronú jinlẹ̀ débẹ̀. Ìní ló fà á tí irú aburú yẹn fi ṣe wọ́n. Ìwọ tó kọ̀ láti sọ̀rọ̀ sókè, láti figbe ta, láti kíbòsí fọmọ ìyá rẹ tí nǹkan ń ṣe, ọ̀la lè pẹ́ jù. Ọmọ ìyá rẹ tí wọ́n ń yàn jẹ lọ́wọ́ nǹkan fẹ́ fa burú ṣe tó ti fẹ́ bọ́ sọ́wọ́ àwọn ọ̀tá wọn, tó o bá kọ̀ tó o tètè figbe ta kó sọ̀rọ̀ sókè nísìn yóò padà pẹ́, yóò padà jù. Ṣùgbọ́n tí ó padà máa wá jáde lẹ́nu rẹ, ọ̀rọ̀ tí ò ní bá mọ́ ni, ọ̀rọ̀ tí ò ní bá mọ́ ni, ọ̀rọ̀ àbámọ̀ ni. Ṣùgbọ́n àbámọ̀ yẹn kò ní padà ṣiṣẹ́ mọ́. Ẹjọ́ dìde kẹjọ kó gìrì bu ọ̀tá, ilé yẹn fi máa borí ọ̀tá. Ká ní wípé ní màálùú pupa yìí ó tètè jọ ronú jinlẹ̀ pẹ̀lú àwọn yòókù ẹ̀, irú aburú tó wá padà ṣe wọ́n yìí, tó kọjú sí wọ́n yìí, ó ṣeé ṣe kí ó má ṣẹlẹ̀ sí wọn, ó ṣeé ṣe kí wọ́n má fojú winá ẹ̀. Olè lòun ó bọ túnlẹ̀kùn lé rẹ̀ ṣe, ọ̀hún jó ọ̀hún yọ̀, ọ̀ mọ̀ pé olè ọ̀hún náà ni ó padà kó ọ nílé. Gbogbo ẹni tí ó fẹ́ da àárín ẹni rú, àbí gbogbo ọ̀tá tó fẹ́ jẹjà ẹni, kò sí nǹkan kan tí wọ́n máa lò, kò sí tactics tí wọ́n máa lò, kò sí ọgbọ́n burúkú tí wọ́n máa lò fún ni ju farriq tesud, divide and conquer. Divide and conquer ó ní ọgbọ́n operation divide and conquer náà máa lò, tactics tá máa lò pé tá a bá ti pín ayẹlẹyẹlẹ a borí wọn, tá a bá ti jẹ́ wọn ó ṣọ̀kan, tá a jẹ́ kí mọ̀ wọn ó ṣọ̀kan, tá a jẹ́ kọ́rọ̀ wọn ó yéra wọn, tá a jẹ́ kéde wọn ó yéra wọn, a borí wọn. Tá a bá ti pín ayẹlẹyẹlẹ a borí wọn. Ẹ mọ̀ pé àìṣe ọwọ̀, àìṣera wọn ní òṣùṣù ọwọ̀ iná ní máa jẹ́ kí ọmọ aráyé kí wọ́n rí wọn kán. Àìsíkọ́wọ́rìn ejò òun náà ní máa ṣekú pa wọ́n. Ká ní wípé ní wọ́n bá kọ́wọ́rìn ni aburú kankan ò ní í ṣe wọ́n. Àìṣọ̀kan ò ní máa kó bá ọmọ ìyá, ọmọ bàbá, ẹbí, ará, àbí àwọn àwùjọ kan, kódà àbí orílẹ̀-èdè kan nígbà míì. So àwọn tí ó wàá jọ́ta fún wọn, kò sọ́gbọ́n tí wọ́n ó lò tí wọ́n fi máa borí wọn ju pé divide and conquer. Tactics tá máa lò nìyẹn pé farriq tesud, pín wọn yẹ́lẹ́yẹ́lẹ́ ọ̀rùpọ̀ borí wọn. Ṣùgbọ́n wọn táwọn náà bá wá gbọ́n, tí wọ́n bá ronú jinlẹ̀, tọ́rọ̀ tètè yé wọn, àwọn náà wàá lo antidote kan, wọ́n tètè lo nǹkan tí wọ́n fi counter tactics tí wọ́n fẹ́ lò fún wọn. Òun náà ní kíni? Ittahidu tantasiru, ittahidu tantasiru, unite and triumph. Ẹ ṣera yín lọ́kàn, ẹ rí wípé ní ẹ rárán ṣe Ọlọ́run tẹ́ fi borí wọn. Ẹ rárán ṣe Ọlọ́run, ẹni ó wàá máa bà tactics divide and conquer tiwọn, ẹni ó máa bà á jẹ́ táwọn fi lè ráyè ṣe. Tápọ̀ òfin ní káwọn gbogbo wọ tẹ́jọ jẹ́ ọmọ ìyá, tẹ́jọ jẹ́ ọmọ bàbá, àbí tẹ́jọ wà nínú àwùjọ kan, àdúgbò kan, community kan, ẹlẹ́sìn kan náà jọ ní, abẹ́ tí ẹjọ wà nínú ìlú kan. Ẹ má lọ gbẹ̀tàn jẹ pẹ̀lú àwọn ìlérí àdéhùn tí ò jámọ́ kankan, àwọn ìlérí irọ́, àdéhùn irọ́ lórí pé a dáàbò bò yín o, ṣùgbọ́n tẹ́ bá lè ṣe nǹkan báyìí fún wa, ká fi tú ẹbí yín, ká fi tú ara yín, ká fi tú ìjọmọ̀ ìyá yín. Ẹ bá ti lè ṣe fún wa, àwa náà ràn yín lọ́wọ́. Ẹ má lọ gba ìtànjẹ pẹ̀lú rẹ o. Ẹ má jẹ́ kí wọ́n tàn yín pẹ̀lú ẹ̀. Gbogbo Ọlọ́run bá ti ṣe dá wa, tó ṣe wá lọ́mọ ìyá, òun náà ní ká ṣe ra wa lóṣùṣù ọwọ̀, ká má jẹ́ kó tàn ó ráàrin wa wọ̀. Bógiri ò bá ti lanu, aláǹgbá ò lè wọbẹ̀. Májò jẹ́wọ́ lọ́ọ́ máa lẹ páàsì ọmọ ìyá rẹ lẹ̀. Májò jẹ́wọ́
lọ́tà ó máa rán sọmọ ìyá rẹ̀. má jẹ́ ó jẹ́wọ́ ló jẹ́ pé ní instead kọ́ ọmọ kún ọmọ ìyá rẹ̀ lọ́wọ́ ọ wà á tún wá máa tú yẹ̀yẹ́ rẹ̀ síta, ọ máa fẹ̀sìn rẹ̀ síta, ọ máa tún àṣírí rẹ̀ síta. báwo bá ti lè ṣe bẹ́ẹ̀ ọ lè rí ọmọ ìyá mi tó lè dàbí ọmọ ìyá rẹ̀. àwọn tí wọ́n fẹ́ wá tú àárín yín tí wọ́n fẹ́ dá wàhálà sí lágbádá wọ́n á lè dọ́mọ ìyá rẹ̀, wọ́n á lè ṣe tọ́mọ ìyá rẹ̀ ó ṣe fún ọ. wọn ò lè dọ́mọ ìyá yín, wọn ò lè dẹ́bí yín. kí wàá ló dé tẹ́ gbà wọ́n láàyè láti jẹ́ kí wọ́n tú àárín yín. ìtú àárín yín tí wọ́n sì fẹ́ tún kì í ṣe nítorí pé wọ́n fẹ́ ṣe dáadáa fún yín, wọ́n fẹ́ fi dá wàhálà alẹ́ sí láàrin ni, wọ́n fẹ́ fi borí yín ni, wọ́n fẹ́ fi bà ẹbí yín jẹ́ ni, wọ́n fẹ́ fi da ẹbí yín rú ni. ẹ̀yin ni ẹ wá ṣọ́ra kẹ́yìn ó ṣọ̀kan, kẹ́ jẹ́ kí èdè yín kó yéra yín, kẹ́ jẹ́ kí mọ̀ yín ó ṣọ̀kan, kẹ́ ṣọ̀kan, kẹ́ dúró gẹ́gẹ́ bí ọmọ ìyá kan. ilẹ̀ fi borí o. gbogbo orílẹ̀-èdè tí wọn ò bá ti ṣọ̀kan, gbogbo àwùjọ tí wọn ò bá ti ṣọ̀kan, gbogbo ẹbí tí wọn ò bá ti ṣọ̀kan, gbogbo ará tí wọn ò bá ti ṣọ̀kan, kò sí nǹkan kan tí máa padà ṣẹlẹ̀ sí wọn ju wípé ní wọ́n padà pín yẹlẹyẹlẹ. ìwà pín yẹlẹyẹlẹ wọn yóò wá padà di wípé ní ọ̀tá ó máa borí wọn, ọ̀tá ó máa lágbára lé wọn lérí. ẹ ṣọ́ra o, ẹ ṣọ́ra o, ẹ ṣọ́ra o. ẹ ronú sí ìtàn yìí, ẹ ronú sí tó ṣẹlẹ̀ láàrin àwọn akọ màálù yìí, kẹ́yìn náà fi kọ́gbọ́n o, kẹ́sì máa lò ó. gbogbo ẹ̀yin tírú bẹ́ẹ̀ tí wàá ṣẹlẹ̀ láàrin yín ẹ lọ ṣàtúnṣe lónìí, ẹ lọ ṣàtúnṣe lónìí o, ẹ lọ ṣàtúnṣe lénìí. kẹ́ wá bẹ́ẹ̀ sì di ọ̀kan padà kí agbára ọ̀tá kó má bàa ká yín. ọlọ́run bá yóò gbé yín borí o, ọlọ́run bá yóò gbé wa borí. gbogbo àwọn ọ̀tá wa, gbogbo àwọn ẹlẹ́nìní wa, ọlọ́run bó jẹ́ àwọn ẹ̀jẹ̀rí wọn. ọlọ́run ní jẹ́kọ̀tà lágbára lé wa lórí. ẹbí wa ò ní dàrú, ará wa ò ní dàrú, àwùjọ wa ò ní dàrú, ìjọmọ ìyá wa ò ní dàrú, ìjọmọ bàbá wa ò ní dàrú, orí ibú ò ní wọlé tọ̀ wá. dáadáa wa yóò máa lékún. ó mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ iná lẹ́yìn náà tó ti kọ́ nínú ilé. gbogbo tí ẹ̀yin náà bá kọ́ ẹ̀yin náà kọ́ sínú abala àríwísí. kẹ̀jẹ́ káwa náà ká tún ní ọgbọ́n látara yín. bóyá àrírí kan lẹ́yìn náà ti rí tẹ́yìn náà fẹ́ fi ṣe wá láǹfààní, ẹ lè kọ́ sínú abala àríwísí ní comment section. kẹ̀jẹ́ káwa náà jàǹfààní nínú ìrírí tẹ́yìn náà ti rírí. kọ́lọ́wọ́n bá kó dákun kó ṣe dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa, kó wà pẹ̀lú wa, kó dúró tì wá, kó má jẹ́ kí okùn ẹbí wa kó má jẹ́ kó já, kábùrú má ṣe wọ àárín wa. wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.